A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Alága àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kùmọ̀kùmọ̀ EFCC Ọlá Olúkóyèdé ti ní àjọ wọn ti rí owó tí ó lé ní 566 billion naira gbà tí èyí sì ṣe ìgbélárugẹ àfojúsùn ààrẹ Bọ́lá Tinubu fún àtúpalẹ̀ ètò ọrọ̀ ajé nípasẹ̀ agbófinró, rírí owó ìlú gbà padà àti fún àtúnṣe iṣẹ́ ìlú, gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ midterm report tí EFCC yọ̀ǹda lánàá ní ìlú Àbújá. Lára owó yìí ni wọ́n ti yọ̀ǹda bíi 100 bílíọ̀nù náírà fún owó yíyá akẹ́kọ̀ọ́. Olúkóyèdé tí wọ́n yàn sípò nínú oṣù kẹwàá ọdún 2023 ní EFCC ti fi ọdún méjì gba ìwé ẹ̀dùn ọkàn pẹtíṣọ̀nù tí ó lé ní 19,000. Wọ́n ṣe ìwádìí ẹ̀sùn 29,000. Wọ́n pe 10,525 nínú rẹ̀ sí ilé ẹjọ́, wọ́n sì gba ìdájọ́ 7,503. Bákan náà ni wọ́n rí 566.3 billion naira, $411.5 million àti ilé àkọ́tà tí ó lé ní 1,500. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sùn tó ti kúrègbé làwọn sọjí níbi tí a ti rí àwọn èèyàn jàǹkànjàǹkàn lórílẹ̀‐èdè, gómìnà àná, mínísítà àti òṣìṣẹ́ ìjọba títí kan gómìnà àná fún ilé ìfowópamọ́ àgbà Godwin Emefiele. Olúkóyèdé fìdí ẹ̀ múlẹ̀ wípé ìgbésẹ̀ àjọ EFCC láti lépa àwọn oníjìbìtì owó ilẹ̀ òkèèrè àti jìbìtì crypto ti mú kí owó náírà dúró déédéé bí ìkọlù ńlá kan tí wáyé ní ọdún 2024 ṣe yọrí sí bí wọ́n ṣe fi ọwọ́ ṣìkún òfin mú afurasí 792 níbi tí a ti rí ará ilẹ̀ òkèèrè 192. Ó ní àjọ wọn ti ní àjọṣepọ̀ tó jinlẹ̀ pẹ̀lú àjọ agbófinró ilẹ̀ òkèèrè bíi FBI, UKNCA, Interpol àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tí ó yọrí sí àwọn ohun ìní tí wọ́n jí pamọ́ sí ilẹ̀ òkèèrè. Olúkóyèdé fi kún wípé àwọn ti ṣíde EFCC rédíò 97.3 FM láti fi ṣe ìgbélárugẹ ìtanijí ará ìlú lórí ìwà ọmọlúàbí bí wọ́n ti ń ṣe àlékún ìgbàgbọ́ ará ìlú nínú wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Niger Mohammed Bago ti kéde ìrànwọ́ mílíọ̀nù kan náírà fún ìdílé kọ̀ọ̀kan tí ó pàdánù ẹni wọn sínú ìjàmbá ìdúgbàmù ọkọ̀ àjàgbé-elépo àti $500,000 náírà 500,000 naira fún ọ̀kọ̀ọ̀kan àwọn tí wọ́n fi ara pa níbi ìṣẹ̀lẹ̀ iná tí ó ṣẹ́yọ pẹ̀lú táǹkà epo bẹtiró ní Esa, ìjọba ìbílẹ̀ Kasha. Bago ṣe ìkéde yìí lánàá níbi àbẹ̀wò sí ìlú tí ìṣẹ̀lẹ̀ yìí ti wáyé láti fi ojú gan ní ìṣẹ̀lẹ̀, kí ó sì ní ìpàdé pẹ̀lú àwọn adarí ìlú àti olùgbé. Àfihàn yìí wáyé nínú àtẹ̀jáde tí akọ̀wé àgbà gómìnà Bọ́lọ́gì Ibrahim fi léde lálẹ́ àná. Síwájú àkókò yìí ni ìròyìn jábọ̀ wípé ìjàmbá yìí wáyé láàrin aago 4:15 ìrọ̀lẹ́ ọjọ́ Ìṣẹ́gun bí iná ṣe ṣẹ́yọ tí ó sì jó àwọn ará ìlú tí wọ́n gbọ́n epo nídìí ọkọ̀ elépo tó ṣubú lulẹ̀ ní ojúnà Bídà sí Bádégì sí Àgáì. Adarí àjọ alámòjútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ Nsema Abdullahi Ara fìdí ẹ̀ múlẹ̀ wípé ènìyàn tí ó di olóògbé látara ìdúgbàmù epo tó 42 níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ẹ̀rọ amóhùnmáwòrán Arise ni Ara ti lọ́ ìjàmbá yìí mọ́ ojúnà tí kò dára àti ojú ọjọ́ ní agbègbè. Ó ní gẹ́gẹ́ bí òǹkà tí àwọn ṣe kọ́yìn, ènìyàn 42 ti di olóògbé, àwọn 52 ń gba ìtọ́jú lọ́wọ́. Níbi gómìnà ti fi ìbánikẹ́dùn rẹ̀ hàn sí ìṣẹ̀lẹ̀ ni ó ti gbàdúrà ìwòsàn kíákíá fún àwọn tó ń gba ìtọ́jú lọ́wọ́ ní ilé ìwòsàn Bídà àti Àbújá. Ó bu ẹnu àtẹ́ lu ìwà ká máa gbọ́n epo nídìí ọkọ̀ tó ṣubú, bí ó ti ṣe àpèjúwe rẹ̀ ní ìwà ọ̀daràn tó léwu. Bí ó tilẹ̀ jẹ́ wípé gómìnà gbà wípé ojúnà tí kò dára pa kún ìṣẹ̀lẹ̀ yìí, ó rọ àwọn olùgbé kí wọ́n máa wá ọ̀nà àti ṣe ìrànlọ́wọ́ nígbà irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀, kì í ṣe wípé kí wọ́n máa fi ẹ̀mí ara wọn wéwu. Bákan náà ni gómìnà ṣe àfihàn wípé oníṣòwò Aliko Dangote ti jẹ́jẹ̀ẹ́ àti tú ojúnà Mọ́pá sí Lambata ṣe tí iṣẹ́ rẹ̀ yóò bẹ̀rẹ̀ láìpẹ́. Ìjọba ìpínlẹ̀ náà yóò kọ́ ilé ìwòsàn kéréje láti fi bójútó ètò ìlera ní ìlú Esa. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí.
bíṣọ́ọ̀bù ìjọ àgùdà ti sokoto diocese ẹni ọ̀wọ̀ Matthew Kukah ni wọ́n ti ń kàn lábùkù lórí ipò rẹ̀ pẹ̀lú ẹ̀sùn àwọn kìrìsìtẹ́nì tí wọ́n ṣekú pa ní nàìjíríà. Ajìjàǹgbara kan Dr. Thompson Udenwa sọ nínú àtẹ̀jáde àná láti ìlú àbújá wípé ọ̀rọ̀ Kukah tà sí ọ̀rọ̀ tí ó ti sọ tẹ́lẹ̀. Udenwa ṣe ìrántí ọdún díẹ̀ sẹ́yìn wípé Kukah wà lára àwọn tí ó rọ ìjọba ilẹ̀ United States kí ó ṣe orílẹ̀-èdè nàìjíríà ní Country of Particular Concern CPC lẹ́yìn ẹ̀sùn dídáná sun ilé ìjọsìn, ìṣekúpa àti ìtàbùkù àwọn kìrìsìtẹ́nì ní ẹkùn àríwá àti Middle Belt. Udenwa ní ọ̀rọ̀ tí olùṣọ́-àgùntàn yìí sọ báyìí tà sí èyí tí ó sọ tẹ́lẹ̀. Ó ní bíṣọ́ọ̀bù yìí kan náà tí ó ṣe lòdì sí ìgbésẹ̀ ìṣèjọba Buhari pẹ̀lú ìhà tí ó kọ sí àwọn tí wọ́n ń ṣekúpa kìrìsìtẹ́nì bí ó ti ní ìdájọ́ òdodo ni wọ́n gbé kalẹ̀ ló tún wá ń yí ọ̀rọ̀ ẹnu padà báyìí. Udenwa ní ọ̀rọ̀ Kukah jọ ti òṣèlú ju ti ẹ̀sìn lọ. Ó ní àwọn adarí ẹ̀sìn gbọ́dọ̀ dúró lórí ọ̀rọ̀ tí wọ́n bá sọ. Níbi ayẹyẹ òmìnira ẹ̀sìn lágbàáyé tí ó wáyé ní ọjọ́ 21 oṣù kẹwàá ọdún 2025 ni Kukah ti mẹ́nuba ìṣòro ààbò àti ìṣèjọba nàìjíríà bí ó ti gba international community nímọ̀ràn kí wọ́n má fi tipátipá ya orílẹ̀-èdè sọ́tọ̀ tàbí fi gbèdéke lé lórí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ìjọba ìpínlẹ̀ Èkó ti bẹ̀rẹ̀ sísan owó fún àwọn olùgbé Òwòrò-Ìṣòkí ní ìjọba ìbílẹ̀ Kòsọ̀fẹ́ láti fi mú àdéhùn rẹ̀ ṣẹ pẹ̀lú àwọn tí wọ́n wó ilé wọn. Ìgbésẹ̀ tí ó bẹ̀rẹ̀ lánàá ọjọ́ 23 oṣù kẹwàá ọdún 2025 ni wọ́n ṣe àpèjúwe rẹ̀ ní àfihàn àfojúsùn ìjọba sí ìdàgbàsókè ìlú nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ayẹyẹ tí ó wáyé ní ààfin ọba Òwòrò-Ìṣòkí ní alámòjútó àjọ Lagos State Urban Renewal Agency Lazura Ọlájídé Anímàṣàrún ní owó sísan yìí wáyé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àyẹ̀wò verification, ìjíròrò àti ìwádìí tí wọ́n ṣe pẹ̀lú àjọṣepọ̀ àwọn tí ọ̀rọ̀ kàn láàrin ìlú. Anímàṣàrún ní èyí ṣe pàtàkì nítorí ọ̀pọ̀ àwọn ilé wọ̀nyí tí ó ti fẹ́ẹ̀ dàwó tán ni wọ́n kọ́ sí orí kòtò ìdaminù àti ojúnà omi tí èyí sì ń fa àkóbá fún agbègbè. Ó fi ìmoore rẹ̀ hàn sí ìṣèjọba gómìnà Babájídé Sanwó-Olú fún iṣẹ́ ìríjú rẹ̀ àti àfojúsùn rẹ̀ fún ìgbáyégbádùn ará ìpínlẹ̀ Èkó. Lára àwọn tí ó wà níbi ayẹyẹ yìí láti rí aṣojú láti Òwòrò-Ìṣòkí Traditional Council, CDAs, CDC, ẹgbẹ́ civil society, agbófinró àti oníròyìn. Bí a kò bá gbàgbé wípé àìpẹ́ yìí ni ìjọba ìpínlẹ̀ Èkó wó gbogbo ilé tí kò bófin mu àti èyí tí ó léwu ní agbègbè Òwòrò-Ìṣòkí gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ àti mú kí ojúnà omi àti kòtò ìdaminù lọ gerege, ṣe àlékún àlàáfíà agbègbè àti ààbò ìlú. Gẹ́gẹ́ bí àlàyé láti Lazura, 79 ní àpapọ̀ àwọn tí yóò jẹ nínú àǹfààní owó tí wọ́n fẹ́ san ní ìpele méjì 2 batches. Ìpele àkọ́kọ́ gba ìwé sọ̀wédowó check lánàá, ìpele kejì yóò gbà lónìí ọjọ́ Ẹtì ní gbọ̀ngàn kan náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti fi ọ̀rọ̀ ìkíni kú oríire ránṣẹ́ sí oníṣòwò àti ẹlẹ́yinjú àánú olóyè Kẹ́sìntín Adébùkọ́lá Adébútú fún ọjọ́ ìbí 90 ọdún 90 years bí ó ti ṣe àpèjúwe rẹ̀ ní ẹwà àṣà, afúnimáwòbẹ̀, afúnimápariwo tí ìgbésí ayé rẹ̀ kún fún iṣẹ́ àṣekára, ìwà ìrẹ̀lẹ̀ àti ìfaradà sí iṣẹ́ ìlú. Nínú àtẹ̀jáde tí ààrẹ tìkálára rẹ̀ bu ọwọ́ lù lónìí ni ó fi ṣe ayẹyẹ ọ̀kan lára oníṣòwò tó dáńgájíá lórílẹ̀-èdè pẹ̀lú àṣeyọrí tó fìtàn balẹ̀ nínú okòòwò àti ojú àánú láti Ìpèrù-Rẹ́mọ níbi tí olóyè Adébútú ti bẹ̀rẹ̀ ìgbésí ayé rẹ̀ tí ó fi di ìlúmọ̀ọ́ká gẹ́gẹ́ bí oníṣòwò àti ẹlẹ́yinjú àánú. Ààrẹ ṣe àpèjúwe Adébútú ní ọ̀rẹ́ tó ṣe é fọkàn tẹ̀ àti arákùnrin rẹ̀ bí ó ti gbóríyìn fún ìwà ọmọlúàbí, ìrẹ̀lẹ̀ àti okun. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé ìbáṣepọ̀ wọn ti gbinlẹ̀ láti ọdúnmọ́dún. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí.
Ilé-ẹjọ́ májísírèètì kan tó fìkàlẹ̀ sí ìlú Àbújá ti gba ìyọ̀ǹda ajàfẹ́tọ̀ọ́-ọmọnìyàn Ọmọyẹlé Sowore àti àwọn mìíràn tí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú níbi ìfẹ̀hónúhàn ẹ̀yọ̀ǹda Kanu tí ó wáyé ní ọjọ́ Ajé. Mọ̀lẹ́bí Nnamdi Kanu, Ọmọọba Emmanuel àti ọ̀kan lára ikọ̀ agbẹjọ́rò Nnamdi Kanu, Aloy Ejimakor wà lára àwọn tí ó gba ìyọ̀ǹda. Lánàá Ọjọ́bọ̀ ni ọlọ́pàá fi ọwọ́ ṣìkún òfin mú Sowore lẹ́yìn tí ó fi àyíká Ilé-ẹjọ́ Gíga ìlú Àbújá sílẹ̀ lórí ẹ̀sùn wípé ó darí ìfẹ̀hónúhàn ẹ̀yọ̀ǹda Kanu. Ọjọ́ Ìṣẹ́gun ni ilé-ẹjọ́ fi mọ̀lẹ́bí Kanu, Ejimakor àti àwọn 11 mìíràn sí àhámọ́ látàrí wípé wọ́n ń dààmú ará ìlú níbi ìfẹ̀hónúhàn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ààrẹ orílẹ̀-èdè United States àná Barack Obama ti ṣe ìrántí àgbà olórin Afrobeat Fẹlá Aníkúlápó Kútì nínú àfihàn rẹ̀ níbi tí ó ti ṣàlàyé àrà ọ̀tọ̀ orin ajàfẹ́tọ̀ọ́-ọmọnìyàn yìí. Ọjọ́rú ni Obama ṣe àgbékalẹ̀ ọ̀rọ̀ ìrántí Fẹlá pẹ̀lú àkọlé Fẹlá Kútì Má Bẹ̀rù Ẹnìkan, Fẹlá Kútì Fear No Man. Nínú fídíò tí ó ṣe àfihàn lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram ni Obama ti fi ìfẹ́ rẹ̀ hàn sí olóògbé olórin Afrobeat àti ajìjàǹgbara òṣèlú bí ó ti ní òun nífẹ̀ẹ́ Fẹlá gidigidi. Ó jẹ́ ará Nàìjíríà tí òye rẹ̀ jinlẹ̀ nínú orin. Obama ní Fẹlá ṣe àgbékalẹ̀ orin tí òun fẹ́ràn. Ìwádìí sọ ọ́ di mímọ̀ wípé Fẹlá tí ó jáde láyé ní ọdún 1997 ni wọ́n mọ̀ ní gbogbo àgbáyé fún bí ó ṣe máa ń kan ìṣèjọba ológun lábùkù nípasẹ̀ orin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí Kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.